rice ló ń jẹ gàrí dé lógún mu tó bá ti pé wọn ló bí ọmọ yìí yóò sọ fún wọn pé gàrí ló wọ mu ó sì bu gàrí fún wọn ó sì máa jẹ jollof rice. nígbà fún nǹkan tó wẹlé dẹ̀ẹ̀dẹ̀ ní tó bá wẹlé dẹ̀yàn jẹ lèyàn máa fún tí máa fún ráì tó bá pa lórí ńkọ́. ọ̀gá àbílẹ̀ nìkan ṣe ó rọ̀ mọ́ o. ìfàkùfà ló fà ó mórí rẹ̀ ṣe yí nu o. ó rọ̀ pẹ́sẹ̀. tí ẹ̀yin ò ṣàkíyèsí pé ọ̀ṣọ́ fún un tán ìyámọ̀ ti gbé gbogbo agbára lé lọ́wọ́. You know how much it cost me to put this place into order? We had an agreement. Odo ma fún wa ní 70% and you will take 30. Kí ló change ẹ̀? sọ́dọ̀ bá pè yín sọ́dọ̀ àwọn fámìlì èmi wọ́n mọ̀ dà láàmú. dákun nítorí pé wọ́n fẹ́ bí mi ní ìsìn fún ọlọ́run pé ìwọ náà mọ̀ pé mi náà dáwọ́ ṣẹ́dú kúlà ìyàwó mi wà fi sáré ọlọ́run kan dáwọ́ ṣẹ́dú bá ti bẹ̀ látàkùn mọ́jọ báyìí wọ́n pè kí n tó dìde. ẹ lóore yèyé ọ̀ṣun. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ nìyá wa. ìgbà tí mi jẹ́ ìjọba mi bẹ́ẹ̀ jọ. bíi báwo. ó ti mú nǹkan ọmọkùnrin mi. ọ̀ṣọ́ fún un tán mú nǹkan ọmọkùnrin rẹ̀. ẹ̀kọ́ ń wo báyìí ó kọ̀ wù ní kò sí ọ̀gán bẹ́ẹ̀ tí máa fẹ́ tọ́ báyìí nira ni. ó ní bí tóun ti fi gbogbo ara gbé lásán òun tẹ́lẹ̀ fún un táwọn ìyá mi sọnù ọ̀fẹ́ gẹ́gẹ́ ní ìyá jídà gọ̀ọ̀rọ̀ àrùn wọn ní gbé ọlọ́kọ̀ ọ̀la. Kí n tí máa fi gbégbá ìfún ẹ, ẹ̀mí mi àyà pọ̀ sí. Bí tí orúkọ kan kò ní wà, ẹ máa yọ kúrò. ẹni gbogbo fẹlẹ̀ jẹ́ ká yọ ọtí wa kúrò ká fi orúkọ tẹ̀ sílẹ̀. ohun tí a fi hàn mí yìí kò lágbára díẹ̀ o ẹ̀yin lẹ bá yí àwọn ọmọ yín jẹ. mo wí náà. kórè má dẹ̀sẹ̀ sọ́rùn mi ò kórè má dẹ̀sẹ̀ níjọ́ àwo ti dáyé àwọ̀ dẹ́sẹ̀